káàbọ̀ sórí ètò wa àṣírí ìlera pípé láìlóògùn. Kúnlé Táíwò ló kọ mi. Ó tó jẹ́ mẹ́ta náà tá a ti jọ ń bá a bọ̀. Àti wá dìmọ̀lẹ̀ àbí ọ̀kẹ́rẹ́ jọ pé ikún jáse tí òkú jẹ ẹlẹ́dẹ̀ gan tójú tẹnu ọ̀rẹ́ mi jọ mí mo jọ ọ̀rẹ́ mi. Gbogbo ẹ̀ tí a kú mú bí ìdodo ẹ̀fọn. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn tó ń bá wa ràwé wa tí wọ́n sì ń kà wọ́n fún wa lábọ̀ torí pé wọ́n ti sọ tí ń bẹnu àti mọ̀ pé wọ́n kà náà. A dúpẹ́ gbogbo àwọn tí wọ́n pè wá tá a jọ sọ̀rọ̀ lórí ìṣòro kan tọ́lọ́run sì ti yanjú. Lágbà Ọlọ́run àní dààmú o. À ń bá bọ̀ lórí ọ̀rọ̀ àǹfààní ìbálòpọ̀ láàrin lọ́kọláya. Mo wá fẹ́ ká mọ̀ lónìí wípé ṣé rí lọ́kọláya tí wọ́n bá kọ̀ láti fún ara wọn ní àǹfààní ìbálòpọ̀ inú ewu náà jọ fira wọn sí. Bẹ́ẹ̀ ni àǹtí kan ń bẹ ìyá wa kan ni mo rántí dáadáa nígbà náà. Ọkọ wọn bẹ ń lu èbó àwọn bẹ ní Nàìjíríà. Ìyá ìwà ṣàìsàn ó pàdé dókítà tó dáa. Dókítà ń bá bi léèrè pé màmá ń jò lẹ ti rí ọkọ yín gbẹ̀yìn. Ó lọ ti pẹ́ o ọkọ àwọn bẹ ń lu èbó fún bí odidi ọdún 10. Màmá yìí ṣáà ń bẹ ń bẹ. Dókítà ní inú kẹ́ ẹ lọ bá bàbá àbí kí bàbá wá bá yín. Ẹ nílò wọn o. Màmá ò gbọ́. Kò tún pẹ́ sígbà àìsàn tún ṣe. Dókítà náà ló tún tọ́jú wọn. Dókítà ní tí mo sọ fún yín jọ ẹ̀ ṣe. Màmá tún ṣáṣe bákan ìyá ò gbọ́. Kí ni ìyá ò gbọ́dọ̀ mú yín mọ́ o. Ẹlẹ́ẹ̀kẹta tí ó mú yà bẹ́ẹ̀ la ṣe gbé màmá relé o. Màmá ti dárọ̀ òun ní ìsìn ọkọ ń bẹ láyé. Torí náà à ń rọ̀ wá ní tó bá yẹ ká ṣe Ọlọ́run ò ṣàṣìṣe. Ọlọ́run ò ṣàṣìṣe mélòó mo fẹ́ kà mélòó mo fẹ́ kà àìmọye ọ̀pọ̀lọpọ̀ ojú ara obìnrin lẹ́yìn pé ó ti gbàlejò ọ̀ràn. Torí pé àwọn ọkọ̀ tó yẹ kó máa tọ títì wọn ò tọ títì. Gbogbo àwọn gegele kankan àgbàrá ti wọ́ ojú ọ̀nà lọ mọ́ wọn lọ́wọ́. Gbogbo nǹkan wọ̀nyí ó jẹ́ ìṣòro fún wa a gbọ́dọ̀ kíyèsí dáadáa torí pé yóò padà wá já wàhálà. Ṣé wàá lábala tọkùnrin òun ni wàhálà ti wá pọ̀ jù. Mo lè má lè sọ lónìí torí pé àsìkò ògidì àkókò mo gbọ́dọ̀ lò fún. Àwọn àìsàn bí ìfúnpá tó ga ẹni nígbà míì bẹ téèyàn bá róorun sùn tó wáyé pé ìbálòpọ̀ gidi lẹ bá ní kò sẹ́nikẹ́ni tí máa sọ fún yàn oorun nígbà tọwọ́ ọmọdé ẹ bá ti parí báyìí àtọkọ àtìyàwó ẹ sùn lọ ni oògùn oorun ni ara ẹ̀ náà nù ẹ máa ṣe ẹ máa fi sùn ìfúnpá tó ga náà a máa lọ lẹ̀ ẹ̀ẹ́dẹ́ gbogbo jàǹkànjàǹkàn tẹ́ ń pè ní stress bí ẹ̀ bá ń ṣe ìbálòpọ̀ tó dáa tó jẹ́ pé láàrin lọ́kọláya tí ìṣe ìbálòpọ̀ ẹlẹ́tàn àti mọ̀ wípé dandan kó má láàfíà wa ìbálòpọ̀ náà sì poríṣiríṣi táṣe tó ń ṣe sóúnjẹ ni àwọn ilé wọn ò dáa ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jọ wú àwọn méjèèjì kí wọ́n jọ ṣe káǹfààní ẹ̀ ò lè jọ pín fáwọn méjèèjì Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ fi kú mọ́ ya ara yín o ọkọ mi ò dá ìyàwó mi ò sunwọ̀n ìyìn nígbà fún mo tilẹ̀kùn mo dé napí mọ́wọ́ jíǹsì ara yín lẹ̀ ń tàn ara yín lẹ̀ ń tàn o ò ṣe mí bí a ṣe máa ń kọrin gbàgbé ò ṣe mí ara rẹ ló ń ṣe ẹ máa ṣe tó tọ́ sí ara yín ẹ máa gbégbé ayé tó tọ́ ẹ máa rìnrìn àjò tó tọ́ tọkọtaya ẹ máa gbádùn ara yín kẹ́ ẹ lè gbégbé ayé àlàáfíà ọwọ́ tá a bá lò láyé kọ́lọ́njá fayọ̀ lò ó àṣírí ìlera ni ètò tí a wà nínú rẹ̀ yìí ẹ máa pè wá lójú òpó tó wà lórí àwòrán yìí ẹ sì máa ra àwọn ìwé wa kẹ́ máa bá wa kà lọ́kan òjọ̀kan ẹ bá ti ń kà wọ́n kò sí kókó tá a mẹ́nubà tí ò sí ìwé kan tàbí òmíràn tó ní ṣe pẹ̀lú rẹ̀ ẹ bá ti ń rà wọ́n tẹ́ ń kà yóò ràn wá lọ́wọ́ àǹkan tí ń bá wa sọ pé wọ́n ní àṣà máa ṣe ètò yìí náà bá ti ń sọ Yorùbá ká máa ṣe léèbù tó à ń gbàdúrà sọ́lọ́ ẹ̀ náà mọ̀ wípé ọbẹ̀ tó dùn owó ọlọ́pàá ni á pàdé láyọ̀ ó dìgbà.